Ẹ káàárọ̀ gbogbo ojú tó ń wò mí. Orúkọ mi ni Ridwan Lazeez tí mo jẹ́ ẹ̀gbọ́n fún Ajara. Dókítà ti kọ̀nfàmù ní òru mọ́jú fún wa pé Ajara ti kú. Gbogbo ẹbí àwa ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ ṣé púpọ̀ o. Látòrí pẹ̀sì gbogbo indọ́sírì ẹ ṣé púpọ̀ o. A jẹ́ fi àsìkò yìí sọ fún yín pé gbogbo àwọn tí wọ́n ń sẹ́ndì owó kó má sẹ́ndì owó mọ́ torí ẹni tá à ń ti torí ẹ̀ sẹ́ndì owó ẹni náà ló ti padà lọ yìí. Ẹ ṣé púpọ̀ o. Àfẹ́kẹ́ sẹ́ndì owó mọ́ sínú àkáǹtì ẹ̀. Ẹ ṣé púpọ̀. Àṣebá ti wáyé páàrí ńlá rí àìsàn nìkan lẹ̀dá lè rí wò àrètẹ́ lọ́jọ́ ṣe o. Mílíọ̀nù máa rí ọba mi bá sì ní nǹkan máa rí náà ló máa rí. Pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn èèyàn lórí ọ̀rọ̀ àǹtí Ajara, bá a bá gbàgbọ́ ẹ̀gbọ́n rẹ̀ ń ló sọ̀rọ̀ o. Ó ní àǹtí Ajara ti lọ. Kí Mílíọ̀nù máa rí ọba mi kó bá wa tẹ̀lé fún àǹtí Ajara kó sì bá wa ṣe kú ní ìsinmi fún ẹbí ará ọ̀rẹ́ tó fi ilẹ̀ kó nǹkan kan má ṣe nìkankan láàrin wọn kó má sì já àkúfà nínú mọ̀lẹ́bí láàrin ọ̀rẹ́ àti nínú ẹgbẹ́ òṣèré tíátà lápapọ̀. Bó ti lo òkèdà ó sáré tó láyé ọjọ́ kan ń bọ̀ Mílíọ̀nù máa rí ọba mi kéèdà ó máa bọ̀ kẹ́lẹ́ máa kẹ́kọ̀ọ́ fún gbogbo àwa tó kù tá à ń bẹ lókè èèpẹ̀ wípé ikú ò dọ́jọ́ o àrùn òdòṣù bí bá ti yá ó ti yá náà nu. Kí Mílíọ̀nù máa rí ọba mi kú jáde púpọ̀ ní ayé tẹ̀ jẹ́jẹ́ o. Ilé ayé yìí kò tọ́ lọ bí ọ̀pá àbọ̀n o. Tẹ̀ jẹ́jẹ́ o. Ire o.